A kú dédé àsìkò yìí, a kú kó lè dáa, àsìkò ìpalẹ̀mọ́ ìsinmi òpin ọ̀sẹ̀ yóò dára fún wa, àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ 26 nínú oṣù karùn-ún ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli rèé lákọ̀tún. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari lánàá ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ Thursday ọjọ́ 25 nínú oṣù karùn-ún ọdún yìí ní bàbá òun ti sọ di mímọ̀ nílùú Àbújá wípé òun dúpẹ́ wípé òun sáré ìdíje òun sì jáwé olúborí ó ní ní báyìí ẹnìkan kì í jẹ́ kílẹ̀ fẹ̀ àti wípé oyè ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe oyè ilé bàbá ẹnìkan ààrẹ Buhari ní ibi tí òun sá eré ọ̀hún dé lọ́wọ́ báyìí òun ti ṣetán láti fún ẹlòmíràn ní igi eré rìlé kóun náà tún gba igi eré kó sá fún ọdún 4 mìíràn fún orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Buhari ní eré tí èèyàn sá fún odidi ọdún 8 ó ní kì í ṣe eré kékeré òun sì dúpẹ́ wípé òun rí nǹkan tó dá mú òun sì ní èsì ayọ̀ nínú eré sísá òun tóun sá fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ní báyìí tí ààrẹ tuntun aṣèdìbòyàn Bọ́lá Tinubu ti ṣetán láti gba igi rìlé lọ́wọ́ òun láti tún eré náà máa sá síwájú sí i. Olóhùn gbà á ládùúrà wípé ọdún 4 àkọ́kọ́ ti Tinubu Ọlọ́run yóò jẹ́ kó rí eré ọ̀hún sá kó sì lè mú ipò èyí tó dáa ní gẹ́rẹ́ tí Buhari sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n fi oyè àgbà àti apàṣẹ orílẹ̀-èdè Nàìjíríà GCFR tí wọ́n fi ta Tinubu lọ́rẹ àti igbákejì rẹ̀ Shettima. Ó ní níbi ayẹyẹ ọ̀hún ni Buhari ti sọ̀rọ̀ ó wá rọ Tinubu láti lè ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ, pàápàá jù kó rántí àwọn àdéhùn èyí tó ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò ìpolongo ìbò, kó gbìyànjú láti mú ìlérí náà ṣẹ nítorí wípé àlùkárà ní ẹrù Ọlọ́run bá ní ó lẹ́ni tó bá ti ṣàdéhùn dandan ni kó mú ṣẹ. Ọlọ́run á máa fẹ́ràn ẹni tó mú àdéhùn ṣẹ, á sì máa bínú fẹ́ni tó ṣe àdéhùn tí ò mú ṣẹ. Buhari ló sọ̀rọ̀ náà, ó ní òun wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá fún àtìlẹ́yìn ìfọwọ́sowọ́pọ̀ eléyìí tí wọ́n fún ètò ìṣèjọba òun. Ó wá gbà á ládùúrà wípé dídùn lọ́sàn yóò so fún orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti dá èsì padà fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ń sọ̀rọ̀ wípé ó kù díẹ̀ gẹ́rẹ́ kí ètò ìṣèjọba ààrẹ Buhari ó kó gbá wọlé ó sì tún yá ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù náírà fún àkànṣe iṣẹ́ wípé eléyìí ṣé kìí ṣe wípé ọ̀nà láti gbé orílẹ̀-èdè Nàìjíríà lọ sí oko gbèsè ní ààrẹ Buhari ń dà àti pé láti jẹ gbèsè sílẹ̀ de ẹni tí ó gba ìṣàkóso ààrẹ lọ́wọ́ rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọgbọ́n tó ń dà ní báyìí alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ àti ilégbèé ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti dìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkó Babátúndé Fashola òun ló sọ ọ̀rọ̀ òun pé ètò ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ó ní títí di ọjọ́ 28 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí ó ní alẹ́ ọjọ́ 28 ààrẹ àti ètò ìṣàkóso rẹ̀ tó fi mí ẹ̀ka kankan ni ó sì máa gbé iṣẹ́ àkànṣe síta fún àwọn agbaṣẹ́ṣe èyí tó bá jẹ́ wípé ọ̀rọ̀ òun ó ti kàn wọ́n. Ó ní ní báyìí kí àwọn èèyàn kí wọ́n fi ọkàn sí ohun tó dáa kí wọ́n má sì ní lọ́kàn wípé bóyá wọn ò lè gbéṣẹ́ jáde. Fashola ní àwọn yóò máa gbé iṣẹ́ jáde dáadáa ní ìwọ̀nba ọjọ́ àti wákàtí péréte tó kù báyìí kí ètò ìṣèjọba Buhari kó gbá wọlé. Àwọn yóò máa gbé iṣẹ́ fún àwọn agbaṣẹ́ṣe tí wọ́n yóò sì máa sanwó wọn Fashola èyí tó sọ̀rọ̀ ọ̀hún nílùú Àkúrẹ́ tí ṣolúlu ìpínlẹ̀ Ondo lánàá lásìkò eléyìí tí wọ́n ń gbé iṣẹ́ àkànṣe ńlá kan èyí tó jẹ́ ojú òpópónà márosẹ̀ ìlú Àkúrẹ́ sí Adó Èkìtì oní kìlómítà 49 49 kìlómítà tí wọ́n ń gbé fún àwọn agbaṣẹ́ṣe èyí tí owó iṣẹ́ náà tó 90 billion naira tí wọ́n sì ní iṣẹ́ ọ̀hún yóò bẹ̀rẹ̀ bí wọ́n ṣe ń ṣe àfilọ́lẹ̀ àti ìfilọ́lẹ̀ iṣẹ́ náà.
Fashola ní òun rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ní lọ́kàn wípé títí di alẹ́ ọjọ́ 28 oṣù karùn-ún ọdún tá a wà yìí ní ìjọba àpapọ̀ ni wọn yóò sì máa gbé iṣẹ́ fún àwọn agbaṣẹ́ṣe tí wọ́n yóò sì máa sanwó wọn o nítorí wípé ìjọba yìí tó ń bọ̀ yóò lè tẹ̀síwájú àti ìrọ̀rùn yóò sì bá ìjọba tó ń bọ̀ láti dáa ṣe àwọn àmójútó iṣẹ́ èyí tí àwọn bá gbé síta báyìí. Ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn orílẹ̀-èdè Nàìjíríà ó sì dúpẹ́ lọ́wọ́ àwọn olùgbé ìpínlẹ̀ Ondo fún àtìlẹ́yìn sùúrù tí wọ́n ṣe tó fi mọ́ àwọn olùgbé ìpínlẹ̀ Èkìtì lórí ipò tí òpópónà márosẹ̀ ọ̀hún wà. Ó ní báyìí láìpẹ́ láìjìnà òun ní ìgbàgbọ́ pé iṣẹ́ yóò bẹ̀rẹ̀ lákàntún lórí òpópónà márosẹ̀ Àkúrẹ́ sí Adó Èkìtì ọ̀hún. Ààrẹ tuntun aṣèdìbòyàn ní orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu lánàá ti ṣe ọjọ́bọ̀ ní bàbá òun ti tẹ́wọ́ gba àwọn ìgbìmọ̀ tó ṣe ìṣàkóso fún ètò ìbúra fúnni èyí tó wáyé ní ọjọ́ 29 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí èyí tí wọ́n ń palẹ̀ rẹ̀ mọ́ láti búra fún Tinubu gẹ́gẹ́ bí ààrẹ tuntun orílẹ̀-èdè wa Nàìjíríà ẹlẹ́kẹrìndínlógún irú ẹ̀. Ní báyìí àwọn ìgbìmọ̀ ìṣàkóso àti gbogbo ètò èyí tí ààrẹ Buhari ti ń palẹ̀ rẹ̀ mọ́ láti bí ọ̀sẹ̀ 4 sẹ́yìn báyìí ni wọ́n ti fa gbogbo ìṣàkóso ọ̀hún lé Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ níbẹ̀ ni Tinubu ti dúpẹ́ tó ti gbàdúrà wípé ìrìn àjò ńlá lélẹ́yìí Ọlọ́run ọba tó bá ànábì Nóà rìnrìn àjò rẹ̀ tí ọkọ̀ Nóà fi gúnlẹ̀ sébùté ògo yóò bá àwọn ìrìnàjò ọ̀hún èbúté ògo ní orílẹ̀-èdè Nàìjíríà yóò sì gúnlẹ̀ sí lásìkò ètò ìṣèjọba wọn. Bákan náà ni Tinubu sọ àwọn ọ̀rọ̀ ńlá méjì kan eléyìí tó jẹyọ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ níbi ayẹyẹ tí wọ́n ti fi àmì ẹ̀yẹ apàṣẹ olórí orílẹ̀-èdè ìdálọ́lá GCFR tí wọ́n fi dálọ́lá nílùú Àbújá lásìkò tó wá ń sọ̀rọ̀ tó sì ń dúpẹ́ lọ́wọ́ ààrẹ Muhammadu Buhari igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò àti gbogbo àwọn òṣìṣẹ́ pọ̀ níléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí lábẹ́ ìṣàkóso Buhari tó ń dúpẹ́ lọ́wọ́ wọn ní Tinubu ní nǹkan méjì eléyìí tó jẹ́ ògbóǹtarìgì tí ń bẹ lókun àyàmú lọ́wọ́ báyìí èyí tí òun ó kọ́kọ́ mú ṣe ní gẹ́rẹ́ tóun bá ti dé ipò ọ̀hún tí wọ́n sì búra fún òun. Ó ní àkọ́kọ́ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ń ṣe ségesège bí ọmọ oṣù kan eléyìí tó lóun fẹ́ bá Usain Bolt sáré. Ó ní bákan náà ó ní nǹkan ìkejì eléyìí tóun ó tún mú ṣe lètò iná mọ̀nàmọ́ná èyí tó tẹ̀ jẹ́ wípé gbogbo rẹ̀ ti dojú kodò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà nínú òkùnkùn fún ìgbà pípẹ́ àti ọjọ́ gbogbo. Ó ní àwọn nǹkan méjì lòun ó kọ́kọ́ mú ìyanjú bá tí gbogbo rẹ̀ yóò sì wà ní ètò gẹ́gẹ́ bó yẹ kó ti wà bí ìbámu sí àwọn èyí tó kù nílẹ̀ òkèrè. Tinubu wá ní báyìí ìdúró sí ìbẹ̀rù sí fẹ́ni ògbódómì. Ó ní iyán ti di àtúngún ọbẹ̀ sì ti di àtúnṣe. Ó ní báyìí tóun ti gba igi rìlé lọ́wọ́ ààrẹ Muhammadu Buhari òun ti ṣetán láti sá eré ọ̀hún kóun sì lọ síbi tó dáa. Ọ̀rọ̀ kábìtì kan rèé èyí tó jáde látọwọ́ alákòóso fún ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Malam Adamu lánàá ti ṣe ọjọ́bọ̀ nílùú Àbújá lásìkò tí bàbá òun náà dúpẹ́ tó sì ń sọ gbogbo àwọn ipa ribiribi iṣẹ́ àti gbogbo ohun tí ìṣàkóso lábẹ́ ìṣàkóso eyín olúléeṣẹ́ ọba ti ìjọba àpapọ̀ eléyìí tó ṣe ìṣàkóso lé lórí eyín Ministry of Education níbi tóun náà ti jẹ́ olórí tó ń jábọ̀ iṣẹ́ tí wọ́n ṣe tó sì ń dúpẹ́ lọ́wọ́ takuntakun lọ́wọ́ gbogbo àwọn ènìyàn pàápàá jù àwọn òṣìṣẹ́ pọ̀ lábẹ́ ìṣàkóso iléeṣẹ́ ọba yìí tí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ lásìkò tí ààrẹ Muhammadu Buhari ti yàn sípò látọdún 2015. Níbẹ̀ ni alákòóso fún ètò ẹ̀kọ́ Malam Adamu ti wá sọ̀rọ̀ kan. Ó ní òun ò ní parọ́ òun sì sọ òótọ́. Ó ní ìgbà tí ààrẹ Buhari yan òun gẹ́gẹ́ bí alákòóso fún ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè yìí olóhùn ò ní ìmọ̀ kankan tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ yálà tàbí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwé ní orílẹ̀-èdè yìí àbí lókè òkun. Ó ní gbogbo ìwé tóun kà pátá kò ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́. Ó ní ṣùgbọ́n ní ìgbà tí wọ́n fi orúkọ ọ̀hún mọ́ àwọn orúkọ alákòóso tó sì jẹ́ pé lẹ́yìn àyẹ̀wò èyí tí àwọn aṣòfin tí wọ́n ṣe wọ́n rí dájú pé òun kójú òṣùwọ̀n láti lè jẹ́ alákòóso fún ètò ẹ̀kọ́. Ó ní gẹ́rẹ́ tí òun wọnú ọ́fíìsì tí wọ́n sì búra fún òun tí iṣẹ́ òun bẹ̀rẹ̀ lòun lọ mú gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ní òye kíkún lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ wọ́n sì jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olóye ọ̀jọ̀gbọ́n tá a bá ń sọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí àbí lókè òkun lòun kó tira tóun sì bẹ̀rẹ̀ sí ní kọ́ ọgbọ́n kan àbí méjì lọ́wọ́ wọn
tí wọ́n ń tọ̀ ọ̀hún sọ́nà lórí ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́, èyí tí abala ibi tí òun dìbò ní orílẹ̀-èdè Nàìjíríà tó fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́ àti ẹ̀ka iléeṣẹ́ ọba èyí tó ń rí sí ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àdàmú wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn èyí tó ṣùgbà rẹ̀ láti lè tọ́ sí ọ̀nà tí wọ́n sì ń fún ní òye bí ó ṣe tukọ̀ àkóso ibi tí wọ́n fi ṣọ́ gẹ́gẹ́ bí alákòóso fún ètò ẹ̀kọ́. Ó wá rọ àwọn tó ń bọ̀ lẹ́yìn wípé kí wọ́n má bẹ̀rù, kí wọ́n má ṣojo bí wọn kò bá ní òye kíkún lórí bí wọ́n bá yàn wọ́n sí gẹ́gẹ́ bí aláṣẹ àbí ti gẹ́gẹ́ bí alákòóso. Ó ní kí wọ́n mú àwọn èèyàn tó ní ọgbọ́n òun òye nípa nǹkan ọ̀hún, kí wọ́n mú wọn tira, kí wọ́n sì tẹrí wọn ba láti lè kọ́ ẹ̀kọ́ àti láti lè gba ohun ọgbọ́n lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún. Ó ní ohun gbogbo ni yóò lọ bí a ti kọ̀wé rẹ̀ ní dáadáa. Àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ sí ní kanminú sí àwọn tó ń jẹ́ ọmọ kéékèèké ọmọdé èyí tí ọjọ́ orí wọn wà lábẹ́ ọmọ ọdún 6 sí ọmọ ọdún 15 tí wọ́n ń tọrọ owó ní ìpínlẹ̀ Èkó báyìí. Àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ọ̀hún tí wọ́n kanminú sí bí àwọn ọmọ ọ̀hún ṣe ń pọ̀ sí, àwọn ọmọ tí ń tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn tí ń fẹsẹ̀ rìn àti eléyìí tí wọ́n ń gbé mọ́tò ká ní ìpínlẹ̀ Èkó, pàápàá jù àwọn ọmọ ọ̀hún tó máa ń tọrọ owó lọ́wọ́ àwọn tó jẹ́ pé wọ́n wà nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tàbí tó jẹ́ pé àwọn èèyàn tó ń fẹsẹ̀ rìn láwọn agbègbè kan ní ìpínlẹ̀ Èkó tí wọ́n yóò sì máa fa aṣọ tí wọ́n máa fa onítọ̀hún lọ láṣọ mú pẹ̀lú bí wọ́n ṣe máa ń fi ẹnu àbùkù tí wọ́n tún fi ń kọ àwọn ènìyàn ọ̀hún. Làwọn èèyàn ọ̀hún ti wá sọ minú wọ́n kọminú sí àwọn ìgbésẹ̀ yìí pẹ̀lú bí àwọn ọ̀hún ṣe ń pọ̀ wípé ó léwu lákọ̀ọ́kọ́ ìpè bí àwọn ọ̀hún bá ṣe ń dàgbà sí nínú àwọn ìwà yìí ni ó ń léwu sí, àti wípé ó ṣeé ṣe káwọn oníṣẹ́ ibi máa lo àwọn ọmọ náà fún àwọn iṣẹ́ ibi mìíràn eléyìí tó lè dá wàhálà àbí tí ó máa mú ìbẹ̀rùbojo bá àwọn olùgbé ìpínlẹ̀ Èkó. Lásìkò tí aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ ìròyìn Feli-feli TV tó lọ sí ìgboro Èkó láti lọ bá àwọn èèyàn fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò jẹ́ lábọ̀ wípé ó ní àwọn èèyàn ọ̀hún tó ń gbé pàápàá jù ní agbègbè Òkòkò Máìkò, Agége, Lásù Ìyànàbà, Alábàáràgbó, Òṣòdì, Bágà, Sẹ́bìnà, Ìkẹjà, Ìyànàpájà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní àwọn ọmọdé ọ̀hún tí kìí ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ àwọn ọmọ Fúlàní àti àwọn tó wà láti orílẹ̀-èdè olómìnira Nìjẹ̀ àti àwọn ọmọ Haúsá ló pọ̀ jù lọ́kùnrin lóbìnrin láàrin ọmọ ọdún 6 sí ọmọ ọdún 15 ni wọ́n lọ àwọn èèyàn láṣọ mú. Wọ́n ní ètò aburú ń bẹ ní pé àwọn ọmọ ọ̀hún máa fi ọwọ́ ìdọ̀tí di aṣọ àwọn ènìyàn ọ̀hún tí wọ́n sì máa ń dọ̀tí aṣọ wọn àti bí wọ́n ṣe máa ń sọ àwọn ọ̀rọ̀ àbùkù gbákùngbé pẹ̀lú èdè Yorùbá eléyìí tí ò dán mọ́rán lẹ́nu wọn tí wọ́n máa ń sọ sí àwọn ènìyàn náà ló jẹ́ ohun tó burú jáì tí ò sì bá etí àtojúmu. Wọ́n wá lo àǹfààní yìí láti ké sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Èkó kí wọ́n lè wá ìgbésẹ̀ ṣe sí kí wọ́n kó àwọn ọmọ tí kìí ṣe àwọn ọmọ ọ̀hún tí kìí ṣe ọmọ olùgbé ìpínlẹ̀ Èkó kí wọ́n kó wọn kúrò. Bákan náà ni wọ́n ké sí gómìnà Sanwó-Olú àti ẹni tó jẹ́ alámòjútó fún ọ̀rọ̀ àyíká láti lè tètè gbé ìgbésẹ̀ nítorí kíá kí wọ́n má jẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún kó falẹ̀, torí pé kó má bàa bọ́ síbi tí wọn ò fẹ́ ni wọ́n ṣe ké gbàjarè sí ìta sí ìjọba ìpínlẹ̀ Èkó. Àwọn òbí ọmọ akẹ́kọ̀ọ́ ọmọdébìnrin ọmọ ọdún 4 kan ti ilé ẹ̀kọ́ Greater School International School tó wà nílùú Àjà ní ìpínlẹ̀ Èkó, èyí tí wọ́n ní nínú àwọn òṣìṣẹ́ tó jẹ́ security èyí òṣìṣẹ́ aláàbò ilé ẹ̀kọ́ náà fi tìpátì ìkúùkù já ìbálẹ̀ ọmọ ọdún 4 ọ̀hún ni wọ́n ti ṣe ìwọ́de lọ sí ilé ìwé náà àti àwọn agbègbè kan yíká Àjà lánàá láti fi ẹ̀hónú wọn hàn lórí ìgbésẹ̀ tí ẹni tó jẹ́ òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ ọ̀hún tó jẹ́ aláàbò ilé ẹ̀kọ́ náà tó ṣe pẹ̀lú ọmọ ọdún 4 obìnrin tó jẹ́ nǹkan tó burú jáì tí ò sì bójúmu láwùjọ. Nínú ìwọ́de tí àwọn òbí ọ̀hún eyín ọ̀gbẹ́ni àti arábìnrin Olúṣọlá tó jẹ́ bàbá àti ìyá ọmọ ọdún 4 ọ̀hún ni wọ́n ṣe ìwọ́de pẹ̀lú àwọn òbí yòókù wípé kí ìjọba ìpínlẹ̀ Èkó kó ti ilé ẹ̀kọ́ ọ̀hún pa fún ìgbà tí ó jẹ́ pé ìwádìí ti ń lọ lọ́wọ́ báyìí kí wọ́n fi lè rí àyè láti ṣe ìwádìí náà. Wọ́n ní ẹni tó jẹ́ òṣìṣẹ́ aláàbò nínú ilé ẹ̀kọ́ náà èyí tí orúkọ rẹ̀ jẹ́ David, òun ni wọ́n sọ yìí pé ó mú ọmọ òun lọ sínú ààyè kọ̀rọ̀ kan lérògbà wípé ó fẹ́ lọ ṣe ìtọ́jú ọmọ náà èyí tó ṣe ìgbọ̀nsẹ̀ sára láláìmọ̀ wípé ohun búburú
ló fẹ́ lọ bá ọmọ òun ṣe tó sì fi tìpátìkúùkù já ìbádẹ́ṣe yùkẹ́yùkẹ́ pẹ̀lú ọmọ ọdún 4 obìnrin tó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ Greater Scholar International School Ajah. Ní báyìí wọ́n rọ ìjọba ìpínlẹ̀ Èkó láti ti ilé ẹ̀kọ́ náà pa títí di ìgbà tí wọ́n fi parí ìdájọ́ lórí David tó jẹ́ òṣìṣẹ́ aláàbò ilé ẹ̀kọ́ náà àti ní ìgbà tí àwọn tó jẹ́ alámòjútó àti olùṣàkóso ilé ẹ̀kọ́ náà tí wọn yóò wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ẹ̀sùn ọ̀hún èyí tí wọ́n fi kàn wọ́n. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn amúlùúdùn òǹkọrin èyí tó ń kọ orin tó sì tún máa ń kọ orin sábẹ́ àwọn sinimá àgbéléwò elédè Ìgbò èèyàn Stanley Okorie Uma ló ti sọ ìrírí rẹ̀ nínú iṣẹ́ orin kíkọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti ní ẹ̀ka eré sinimá ṣíṣe tìlédè Ìgbò ti orílẹ̀-èdè wa Nàìjíríà. Stanley Okorie èyí tó sọ̀rọ̀ ọ̀hún lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló sọ ìrírí rẹ̀ pé sinimá àkọ́kọ́ eléyìí tí òun yóò kọ́kọ́ kọ orin sí nínú ìgbésí ayé òun ní orílẹ̀-èdè Nàìjíríà, ó ní ìgò ohun mímu kan ni wọ́n fi san owó iṣẹ́ fún òun. Ó ní ìgò ohun mímu ọ̀hún lòun gbà dípò owó tó yẹ kóun gbà lọ́dún náà lọ́hùn-ún gẹ́gẹ́ bí owó iṣẹ́ òun. Orin tóun sì kọrin sínú sinimá náà, ó ní ìgbà náà lọ́hùn-ún ó ní ẹ̀ka eré sinimá orílẹ̀-èdè yìí pàápàá jù tìlédè Ìgbò kò tí ì ní ọ̀pọ̀lọpọ̀ owó gọbọi lórí báyìí bó ti wà lóde òní tó jẹ́ pé oníkálukú wọn ló ń fẹlá nínú mílíọ̀nù owó náírà. Ó ní lọ́dún náà lọ́hùn-ún lásìkò tí ẹni tó kọ sinimá náà eléyìí tó pe òun pé òun ní ohun orin tó dáa, òun sì fẹ́ kí òun bá òun kọ orin sábẹ́ sinimá ọ̀hún èyí tí wọ́n mọ̀ sí soundtrack. Ó ní òun bá béèrè owó ṣùgbọ́n ó ní kò rí owó kankan fún òun bí kò ṣe ìgò ohun mímu kan ló gbé kalẹ̀ fún òun pé kóun ó gbà kóun fi dípò owó iṣẹ́ òun. Ó ní nígbà tóun ṣe lẹ́ni ọ̀hún sọ pé òun ò ní padà lo orin náà mọ́ fún ìdí kan àbí ìkejì. Ó ní ní ìgbà tí sinimá ọ̀hún jáde tóun bẹ̀rẹ̀ sí ní wò ó lórí amóhùnmáwòrán lòun rí pé irọ́ gbu lẹni tó ní sinimá náà pa fún òun. Wọ́n lo orin tí òun kọ fún un lábẹ́ sinimá ọ̀hún tí gbogbo ayé sì tẹ́wọ́ gbà á. Ó ní bí ògo àti ìrà òun bó ṣe bẹ̀rẹ̀ sí ní tàn rèé tóun di ẹni tó ń kọ orin jákèjádò àgbáńlá ayé. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dojúmọ́ ọ̀la tẹ́ máa láǹfààní láti gbọ́ tún ìròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà òní náà wá. A kú ìpalẹ̀mọ́ ìsinmi òpin ọ̀sẹ̀. Fúnmi Adélúgà lẹnu tó mú ìròyìn wá sójú amóhùnmáwòrán yín. Ire àtayọ̀ láòtú fi pàdé o, ẹ ṣeun gan. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.